káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ ò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ọlọ́run wà kò sí kankan àtọ́ Ọlọ́run tó wà pẹ̀lú ẹ tó dẹ̀ dúró tiẹ̀ kò dẹ̀ sẹ́ tó máa fiẹ́lẹ̀ Ọlọ́run ní fiẹ́lẹ̀ àwọn náà ní fiẹ́lẹ̀ iṣẹ́ Ọlọ́run. Ó wá láti gbọ́ already ẹni Ìgbòho ló ń gbowó fún gbogbo àwọn blogger ẹni politician ló ń lò ó yẹ fún wa lálàyé ẹ̀sà à ń gbọ́ yín. a lè rule out because ìwé ìta fi ń gbọ́ gbogbo ẹ̀yìn gan ó lójú sú wa anybody ló lè help ilẹ̀ Yorùbá kò ń ṣe pé bóyá pé nǹkan tó ṣe kò dáa but nǹkan tèmi rí ń bẹ̀ ni pé ariwo yẹn ti pọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà gan help ẹ̀. Tí wọ́n bá sọ wípé tí àwọn ọmọ Gani bá bọ́ síta tó bá ní Ìgbòho content creator ni fídíò tẹ wò tán tó ti bú sẹ́kún tí bàbá Fẹ́mi Fani-Káyọ̀dé FFK tí ó bá jẹ́ content creator ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run 2021 nìyẹn o lẹ́yìn ìgbà tó ṣe gbogbo ilé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sílẹ̀ tó fẹ́ pamọ́ bẹ́ẹ̀ tí wọ́n gbé ambulance dání ṣebẹ́ mọ iye ẹ̀mí tí wọ́n pa síbẹ̀ ṣebẹ́ mọ iye àwọn èèyàn tán kó ń bẹ̀ lọ sí Àbújá ẹ mọ iye oṣù tán lò ń bẹ̀ ẹ dẹ̀ mọ iye ọdún tí Ìgbòho náà fi ń sàsálà fún ẹ̀mí ẹ̀tọ́ lòun jẹ́ kó rí ikú tí yóò jẹ́ kó rí pa mo dẹ̀ tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa ta dúró tì financially emotionally physically spiritually and every other way àkùṣẹ́ àṣàṣedànù à ń ṣiṣẹ́ tí ìran wa gbélé wa lọ́wọ́ ni ṣe ti rí pé onílẹ̀ wà pẹ̀lú wa. Orí ẹṣin funfun òun ni Ọlọ́run gbé Ìgbòho sí lẹ́yìn òkùnkùn biribiri ó ti dájú pé ìmọ́lẹ̀ àtàn. Kí ló fa ẹkún àti àìrórun sùn fún Ganiyu Ige Adams àti àwọn ọmọ OPC ẹgbẹ́ nítorí wọn ò rò ó mò ń ṣàlàyé fún yín mo ní Gani níbi tó ṣiṣẹ́ dé tó tẹ iṣẹ́ dé physically emotionally politically and otherwise ibi tí wọ́n ṣe dé in the next 10 years kò yẹ kí Ìgbòho tí ìgbà freedom láyé àti láyéláyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n bìlíìfì pé ẹ̀yìn odi ni Ìgbòho sì máa wà àwọn làwọn máa jẹ́ jẹ́ inú gò nítorí ẹ̀ ní Ìgbòho ní Gani gbogbo ìgbà láti bíi 5 good years tí Ìgbòho sá tó fi arrest ẹ̀ sí Kútọ́nù tó fi wá sí Germany tó fi ṣoríṣiríṣi tó ń yọ lọ sí Nàìjíríà tó ń yọ padà wá àwọn ọmọ Gani bó ṣe ń ní lára ní gbangba yìí náà ni wọ́n ṣe ń ní lára ń gbà yẹn ẹ̀kan mọ́ ní wọ́n sọ tí wọ́n fi hàn Ìgbòho léèmọ̀ wípé wọ́n bí ire kó wọ inú Nàìjíríà tó bá máa wọnú Nàìjíríà ó máa yọ wọlé ni tíjọba bá rí wọ́n máa pa wọ́n máa sún jẹ wọ́n máa mú kò gbúdọ̀ tó bá wọlé kò gbúdọ̀ wọlé ìwọ tó o bá fẹ́ mọ àṣírí ní àsìkò ìgbà wọ̀nyí tí ẹ máa ń rí Chief Ìgbòho ọmọkùnrin yẹn jẹ́ akíkanjú ìrírú ẹ̀ rí ọmọkùnrin yẹn ní àyà wọ́n ní olódodo a máa láyà bí kìnìún ó láyà bí ìrá àyà níní yẹn ni Gani fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àyà níní yẹn òun ni àwọn ọmọ OPC fẹ́ gbà wọ́n fẹ́ fi oògùn gbà wọ́n fẹ́ fi ọ̀rọ̀ gbà wọ́n fẹ́ fi bullying gbà gbogbo ilé ìtẹ̀sẹ̀ rí wọ́n ti ń ṣe fún láti ìgbà tó ti arrest tó ti lọ bọ́ sílé Ìgbòho látọdún náà ni Gani àti àwọn boys náà ti ń hàn léèmọ̀ ní ọ̀dà tí ẹ ò mọ̀ mo kàn máa ń sọ bí òwe fún yín ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo bá ń fi gbogbo ọ̀rọ̀ yẹn tí mo bá là mọ́lẹ̀ ńgbà yẹn ó lè má yé yín bó ṣe yé yín nísìn ọ̀pọ̀lọpọ̀ yín lè rí wípé àdárò tún ti bẹ̀rẹ̀ fi wọ́n sílẹ̀ wọn ò ṣe kankan gbájúmọ́ nǹkan tá à ń ṣe pé kinní kan tí ẹ bá mọ nǹkan tí Gani àti àwọn boys tí wọ́n fi ojú Ìgbòho rí kó tó gba freedom Ìgbòho respect bá mi na man you be ó máa ń pèdè kan pé tí àwọn ò bá sọkùnrin kankan lé ọkùnrin mẹ́ta àtàbọ̀ làwọn náà wàláì man dey house man no dey house Bami Òòṣà na man you be mo gbà fún ẹ hello ẹ kálẹ́ o hello kọ́là ẹ kálẹ́ sá o ṣé dáadáa lẹ́wà o adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo wà lórí live show ni ò ṣe fẹ́ dá sétò ni àbẹ́fẹ́ bá mi sọ̀rọ̀. Ok, ẹ jẹ́ gbé yín sí speaker ẹ ti wá speaker yìí ẹ máa sọ̀rọ̀. Ok ma, ẹ ṣe ò ṣe rí ẹgbẹ́yìn náà kankan fún àwọn ọmọ Yorùbá tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá tá à ń ṣe àwọn tí wọ́n ti àwọn big show àwọn pé tó bá jẹ́ big show tẹ́jẹ̀ bá wà ní
picture so àmàmà àti rí wọn títàn tí jáde sí fún bàbá Ìgbòho so gbogbo àwọn tó bá ń jáde tó ń ké sí bàbá Ìgbòho àwọn ẹni tẹ́jẹ̀ wọn mix nìyẹn ṣẹ́rẹ́ jẹ́ ìyànnà náà kan fún yín ṣẹ́rí gbogbo alamọ Bello Turunji ní north bó ṣe ń pa àwọn èèyàn sí tó yẹn tó bá jẹ́ ọmọ Yorùbá ní gbogbo àwọn ọmọ Yorùbá a máa takò a máa kọ̀yìn sí tó ti yẹn bọ́ tí gbogbo wa ti pẹ̀lú bóyá ń ṣe yẹn tá a ti kọ̀yìn sí yẹn àbínú a lè fà á níjọba lọ́wọ́ but tó bá yí kiri gbogbo ó wá ń jà fún ẹ̀tọ́ ìran Yorùbá pẹ̀lú bóyá jẹ́ kó ti pààyàn yẹn o ta ni Yorùbá ṣe rí nìyẹn o ta ni ẹ̀ ń sọ nípa Bello Turunji mo ok Bello Turunji ẹ̀ ń fi ṣe sample ok. mo fi ṣe example ṣùgbọ́n ẹgbẹ́ yẹn pààyàn tó yẹn so tó wá yí bírí bí ìran Yorùbá ṣe rí nìyẹn o tó wá yí bírí pé wọ́n á jà fẹ́tọ̀ Yorùbá pé òun ní tó ń ṣe àṣìṣe òun wá ń jà fún ìran Yorùbá òun táwọn àwọn ọdẹ rí èrò ọkàn ẹ̀ tó tọ́ pé lóòótọ́ ló gbé dání tọkàntọkàn tó tọ́ ẹ̀wọ̀n pé ara Yorùbá máa tẹ̀lé bẹ́ẹ̀ni bí ìran Yorùbá ṣe rí nìyẹn pé ayé ìgbà yẹn nìyẹn but eléyìí tó ti máa yí wà padà yìí eléyìí tó gbé dání ó fẹ́ yọ wá kó nu wàhálà ni so ṣẹ́rí gbogbo àwọn tó ń jáde fún bàbá Ìgbòho gbogbo ó yẹ kí làákàyè tiwa ti sọ pé àwọn ilé wọn ṣe ara ọmọ Yorùbá bàbá Ìgbòho dẹ̀ pààyàn rí kò ń ṣe kò jalè rí kò fàdíyà rí so bàbá yẹn fúnra ẹ̀ ti sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù ó ti sẹ́ẹ̀tì integrity. láti ìgbà ayé ìjà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ lọmọkùnrin yìí ti ń jà ìjọ ti bẹ̀rẹ̀ ìjà òmìnira tí gbogbo àgbáyé ti mọ̀ ẹ máa gàn sọ. so bàbá yẹn ti èmi tẹ̀tí mọ́ láti gbà yẹn látọdún náà gbà yẹn because àwọn sisters àwa wà ní university àwọn adẹ́sí wa àti fẹ́ parí so àbí àti fẹ́ parí secondary school so gbogbo àyẹn mo ti mọ bàbá yẹn lọ́dún náà so sẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé ṣé gbogbo àwọn tó wá ń jáde fún bàbá yẹn gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ ká ti mọ̀ pé ọ̀tá àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá làwọn yẹn because ọ̀fẹ́ rí fúnlẹ̀ Yorùbá so and then téèyàn bá dẹ̀ wọ́n dáadáa ẹ máa rí pé number one hatred wà lára wọn lára tiwọn gangan sí bàbá yẹn that's number one. Gani ò fẹ́ kẹ́nìbọ̀dì dún yàtọ̀ fóun nìkan. Tábà lè wá wò dáadáa táwọn fínífíní a máa rí pé àwọn gbogbo ẹni tó bá ń gbógun ti bàbá yẹn ó ń gbógun ti ilẹ̀ Yorùbá ni ìyẹn bàbá Ìgbòho ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun ti bàbá yẹn ó ń gbógun ti àwa ilẹ̀ Yorùbá ni because kò sí kankan nu wọn tó lè jáde láti lọ kojú àwọn bíbí yẹn so ìwọ tó o bá jáde tó wá ń gbógun ti pé ṣé òun nìkan ní ṣùgbọ́n náà ṣàjáde èmi náà ṣe gbà èmi náà ṣàwo a máa sọ pé òkè ó fẹ́ gborí ju òun lọ òun ò jáde òun jókòó sí ibì kan òun kágbádá white òun kiri òun fi cash out òun yẹn ló expect bá àwọn Yorùbá máa tẹ̀lé ẹ lójú ṣé rí ìran Yorùbá jẹ̀dá kan tó yá sí pé ẹni tó bá gbà wọ́n lójú ikú wọ́n máa fún ní accolade so gbogbo wa kò sẹ́yìn ìwọ̀n ọmọdé ẹ jẹ́ sọ̀rọ̀ ọkàn fún yín ṣé rí mo béèrè kan lọ́wọ́ ọmọ mi is 7 years old so going to 8 years old mo béèrè pé dárúkọ jagunjagun ẹyọ kan ṣoṣo nílẹ̀ Yorùbá ọmọ 7 years old ẹ mọ ẹni tó pè ní ó ní bàbá Ìgbòho Ọlọ́run. Ìgbòho dẹ̀ ṣì sọ kínní yẹn nínú Másòyìnbó ńgbà tán ni wọ́n dárúkọ jagunjagun wọ́n dárúkọ ara wọn wọ́n nítorí tó bá béèrè lọ́wọ́ àwọn ọmọ kéékèèké gan lẹ́ni pé dárúkọ jagunjagun àwọn aṣọ pé Ìgbòho náà máa kọ́kọ́ dárúkọ. Ìgbòho bẹ́ẹ̀ ni bàbá Ìgbòho ọ̀tọ̀mọ̀ yẹn sọ fún mi. You see life. mo ṣàdúrà mo ṣe ẹ́ láyé àdúrà fún mi. so because ṣẹ́rí nídìí bí a máa ká máa gbàgbé nígbàgbọ́ tí gbogbo ẹ̀kọ́ tí gbogbo wa pé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tó fẹ́ yẹ kí ilẹ̀ Yorùbá dàrú ni kan Yorùbá máa ń sọ̀rọ̀ kan máa ní ó ní pọtifólíò bóyá mo wá sí ìlú yìí mo gbé pọtifólíò wá mi ò rí ṣe mi ò rí jájẹ so kò ní kàn gbogbo má jà lù
nǹkan tó bọ̀ máa gbé fúnlẹ̀ tó gbé náà ló máa gbé lọ. So òun làwọn tó ń jáde tó ń sọ̀rọ̀ burúkú sí bàbá yẹn. Àwọn tí wọn àwọn oníbọ̀. tó já sí wípé ọmọ ọkọ ó máa dúró tán kí ilé bàbá ẹ̀ máa bàjẹ́ ṣùgbọ́n ọmọ àlè ìgbà tí òun ṣe lé bàbá ẹ̀ bó bá lè bàjẹ́ òun gbá tún lọ kógun láti ta kó wá já wọn àbí ìgbà tí òun ṣe lé bàbá ẹ̀. Làákàyè ìyẹn ẹ ti gé ẹ̀jẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ ni. So gbogbo wa láti wà focus. So wọ́n jẹ́ bí bàbá yẹn ṣe dá wọn lóhùn tó tọ́. In fact iṣẹ́ ẹ má jẹ́ tọ̀ yín tí kò síjọ́ tí bá ti fojú kan ilé alààyè báyìí gbogbo yín pátápátá máa ń ṣàdúrà fún yàtọ̀ sí 2x2 o. ẹ ṣé bàmí, God bless you, thank you for your contribution baba. You are welcome. My regards to my kid o, ẹ má bá mi kọ́ ọmọ mi yẹn o. Agbo atọ́ o, a ṣe rere láyé, ṣe rere aṣojú gbogbo wa o, lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní kú mọ́ wa lọ́wọ́ o. God bless you sir. You are welcome sir. Ṣé ti ń gbọ́? Tí wọ́n bá wá sọ wípé Ìgbòho content creator ní 2026, ṣé content creator lélẹ́yìí ní 2021? Ṣé bàbá Fẹ́mi Fani-Káyọ̀dé kọ́ la rí lẹ́gbẹ̀ẹ́ wọn? Wàá rí genuity nínú ẹkún yẹn. He was touched. Pé ìjọ wo ni ìran Yorùbá wá dì báyìí? Ẹ wo àwọn ọmọbìnrin wa ló wá di nǹkan tí Fúlàní wá ń rẹ́pù. Àwọn ìyá wọn á jí láàárọ̀ wọn á gba ọ̀nà oko lọ, eléyìí tó ń jí lọ sọ́jà. Ní gangan Ìbàràpá gbogbo ẹ̀, àwọn Fúlàní á dá wọn lọ́nà, wọn á wọ́n wọ́wọ́ gbó. Wọ́n á rí bọ́bọ́ wọn wá lálàkíbo lálá yáúyáú. Òjò tó pàjẹ́ òjò tó pa Big Mummy lóru ni wọ́n ní bó bá délé kò lè ròyìn. Oníkálùkù wá fi ṣe iṣó inú ẹ̀ àmúmọ́ra ni, oníkálùkù wá ń gbé ó ń gbin. Ìgbòho wá rántí gbà tó wá ó bú sẹ́kún. Ẹ jọ̀ọ́ ṣé content creator nìyẹn? That was 2021, this is 2026. Kéèyàn máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn láti 2021 kó dé sì dúró lórí kinní yẹn títí dìsín kí ẹ̀yin kan kẹ́ẹ̀dẹ̀ sì máa sọ wípé irọ́ ni ṣe ló ń parọ́ fún wa. Irú irọ́ wo lẹ tún wá fẹ́ òótọ́ wo lẹ tún wá fẹ́ kí Ìgbòho sọ fún wa nínú gbogbo àwọn ilé ìta ti rí? Mo mọ̀ọ́mọ̀ lọ wá fídíò yẹn jáde ni. Ẹ káalẹ́ bàbá, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ ṣé ká máa ṣètò tí Ìgbòho lọ ni àbí ká sáré dọ́dọ̀ mọ̀mọ́ rẹ̀ mi pa àbí ká fi mọ̀mọ́ rẹ̀ mi sílẹ̀ lénìí? ẹ jẹ́ ká Yes sir. ẹ jẹ́ ká fi ìyá rẹ̀ mi lẹ̀, ẹ jẹ́ ká má ṣe tí o ṣá lọ ó dáa ó ti dà bẹ́ẹ̀. ẹ jẹ́ ká tírètì fọ́kàn idiot. Okay sir. Tó bá wá rí bẹ́ẹ̀ Adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni. Mo kíwa mo kíwa o. Gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́, orúkọ tèmi ni Yèyé Dára Kowé. Kókókó akéde Oòduà One. Ẹ sì káàbọ̀ sórí ètò Yèyé Dára Kowé. Àtẹ̀mí àtètò ẹ̀yin lẹni mí. Èmi nìkan kọ́ ni mo dá wá lónìí, àwa mẹ́ta ló yẹ ká wá, bóyá màámi kẹta wọn á darapọ̀ mọ́ wa along the line. Ẹnì kejì mi, àwa mídíà Ìgbòho Loyal Fans Club in Diaspora. Mr. Kilo wọ́n ti wà pẹ̀lú mi, àwọn náà kí wa lẹ́ẹ̀kan. Ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa bákan náà, ó yẹ kán wà pẹ̀lú mi lórí StreamYard, ó dà pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ń ṣe bákanbákan ni. Nítorí ẹ̀ náà ṣe wà pẹ̀lú mi lórí TikTok. Ẹ̀yin tẹ́ bá wá fẹ́ dá sétò, ẹ join wa lórí TikTok. Ẹ dẹ̀ lè pè wọlé níbi comment section. Màá pin ẹ̀ náà down. Ẹ ṣeun. Wahab Ibrahim Bamidele, God bless you. Wọ́n ní Yèyé Dára ẹ fi ìyá rẹ̀ mi sí. Ó ti dáa. Now, bí mo ṣe ṣàlàyé fún wa nínú fídíò yẹn, Ìgbòho kì í ṣe content creator, kì í ṣe inú Yorùbá Nation ni Ìgbòho ti ṣẹ̀ṣẹ̀ make orúkọ Ìgbòho. As far as ìgbà ọ̀rọ̀ ìjà Mọdákẹ́kẹ́ àti Ìfẹ̀bímì tí ẹ̀ mọ́ mọ́ọ̀chì nípa ẹ̀ lọ́dún náà lọ́n tí ìjà yẹn ń ṣẹlẹ̀ lálálá, ṣùgbọ́n à ń gbọ́ nínú ìwé ìròyìn tó ń gbé ní pọnlápọnlá bí wọ́n ṣe ń ṣe kí ni, bí ìjà yẹn ṣe ń lọ lálálá láàrin Ìfẹ́ àti Mọdákẹ́kẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa pa náà tẹ̀, ó sì wà pẹ̀lú wa ń bẹ̀ lónìí. Ní ìgbà yẹn lèmi ti ń gbọ́ Ìgbòho òòṣà, ta ló ń jẹ́ Ìgbòho òòṣà yìí? Ó fọwọ́ control ìbọn. Ìgbòho òòṣà, wọ́n lẹ́ni náà láyà, wọ́n lẹ́ni náà ò ga púpọ̀. Ìgbòho gbàtẹ́mi ò dẹ̀ kúkú ṣe jagunjagun tí ò sí nǹkan tó kàn ókè ó ní nǹkan tí èrò pé bí a máa pàdé wọn láyé ń tèmi. Àṣà ń gbọ́
torí ìwọ tó bá kò sí bó ṣe máa gbọ́ ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tó ò ní gbọ́gbọ́ o as a matter of fact Ìgbòho yẹn gan ló jẹ́ kí ìjà yẹn ó ló jẹ́ kí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ kó wá popular ìjà yẹn kó popular everybody wá ń tẹ́tí sí pé ta ló ń jẹ́ Ìgbòho yìí tán ló ń ṣe gbá tó ń ṣàwò fún ìwọ tí ó wá jẹ́ ọmọ OPC tó yẹ ká ẹ pera yín ká ẹ pé Bíríkótó ká ẹ pé Gani ká ẹ fi sáàárín wípé ọ̀gá ẹ wá ibo lẹ ti ṣẹ̀ṣẹ̀ gbé ibo lẹ ti ṣiṣẹ́ kí ni àwọn nǹkan tẹ́ ẹ ti tẹ̀ mọ́lẹ̀ tí ò yẹ kẹ́ tẹ̀ ẹ jẹ́wọ́ fún wa kí a lè mọ irú ọ̀nà tá a máa fi support yín ká lọ ṣàtúnṣe torí ọ̀nà ìparun lẹ̀ ń ṣán fúnra yín yìí o dèmọ́ tẹ́ ṣe ń gbógun ti Ìgbòho nílẹ̀ Yorùbá níran Yorùbá ń kẹ̀yìn sí Gani dèmọ́ láyé Gani ń jóná dèmọ́ láṣọ iyì Gani ń fàyà pẹrẹgẹdẹ dèmọ́ lógo Gani ń wọlẹ̀ bí àrá dèmọ́ lórúkọ Gani ń wọlẹ̀ bí àrá dèmọ́ ní gbogbo àwọn governor politicians everybody ni wọ́n sá sẹ́yìn fún dèmọ́ ní gbogbo àwọn àgbààgbà láwọn ò lè bá ṣe. Yàtọ̀ fún ìyẹn ẹ̀yin ọmọ Gani ẹ tún wá gbọ́kàn ǹjẹ́ tí ẹ wà wí ẹ̀ wípé Gani wà lára àwọn tó isolate tó sọ bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé tó jẹ́ kí wọ́n rí bí wọ́n ṣe rí lónìí tẹ́ bá rí orí social media lónìí mi ò rò pé ní mídíà kan tó ní interest lórí ọ̀rọ̀ bàbá Aláàfin anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ní palace yẹn no mi ò rí mídíà ó rẹ̀ pé àwọn mídíà ò ní interest even Awíkókó gan tó jókòó pa tiwọn ó rẹ̀ pé brother yẹn ti gbé jù sílẹ̀ ní ìgbà tí everybody ti rí àríṣà ọ̀pọ̀lọpọ̀ ìwà tá a rí lọ́wọ́ Aláàfin Ọ̀wọ̀ Adé nígbà tó dé gbàrà tí wọ́n ń ṣe tó fi ń hùwà sí wa tá a rí lójú wọn tá a rí nínú ìwà àti ṣe wọn a gbọ́ wípé iṣẹ́ ọwọ́ Ganiyu Ige Adams ni gbogbo bí Aláàfin dẹ̀ ṣe múra fùrù kankan pẹ̀lú Ọọ̀ni wípé ọmọ bá ọ tí gbogbo ìjà yẹn tó ń disrespect Ọọ̀ni tó ń bojú Ọọ̀ni jẹ́ ìgbà tá a máa ṣe findings lọ ká máa ṣe bọ̀ a rí wípé ọwọ́ Ganiyu Ige Adams òun ló wà ńbẹ̀ òun ní èṣù lẹ́yìn ìbejì tó takú sí ẹ̀yìn Aláàfin Ọ̀wọ̀ Adé òun ló ṣẹ́ṣọ́ ọ̀pá tó sọ Aláàfin di aláìlọ́rẹ̀ẹ́ aláìlẹ́nìkan yàtọ̀ fún àwọn ìwọ̀nba láàrin Aláàfin wọn bẹ̀ ní ilẹ̀ Yorùbá lẹ́nìí Aláàfin Ọ̀wọ̀ Adé ò ní ọ̀rẹ́ láàrin lọ́balọ́ba níjòyè baálẹ̀ aráàlú gan èèyàn mélòó ló fẹ́ bá wọn ṣe iṣẹ́ ọwọ́ Gani ni bó ṣe ṣe wọ́n nìyẹn ẹni tá a kọ́ níkà tó ṣe Yorùbá ní tinú ẹ̀ náà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni ìyẹn mo kàn fún iṣẹ́ àlàyé fún yín kẹ́ lè mọ irú iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ Gani ṣé wá rí Gani tó wá dé àwọn ọmọ ẹ̀ síta àtòun fúnra lára ẹ̀ nísìn ní àti ìgbà tí wọ́n ti bọ́ọ̀sì ilé Ìgbòho ìgbà tó fẹ́ lọ bọ́ọ̀sì ilé Ìgbòho Gani was aware ó wà aware bọ̀ kò ní interest láti sọ pé kán protect ẹ rí wípé gbàrà tí wọ́n bọ́ọ̀sì ilé Ìgbòho ìwọ tẹ́ ẹ̀ bá tètè gbàgbé ọ̀rọ̀ ẹ rí pé Gani bọ́ síta fídíò yẹn sì wà títí dèní lénìí ó ṣe fídíò ó ṣe content Gani náà ẹni fídíò tẹ́ bá ti rí Gani Ige Adams tó ṣe nísìnyí ẹ máa kọ content creator síbẹ̀ ìdí ni wípé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo àwa a ti sọ fún ṣe Sunday Adéyẹmọ Ìgbòho kò sí irú èpè tí Gani lè ṣẹ́ fún Ìgbòho àbáwọn boys ẹ̀ Ìgbòho kò sí èpè tí Gani tó máa ṣe àtàwọn boys ẹ̀ fún Ìgbòho àbí èébú àbí anything tó bá ẹ̀ sẹ́ẹ̀tì pé wàá push Ìgbòho wípé Ìgbòho á bọ́ síta wá reply ẹ̀ ojú àná àgbọ̀nrín èṣìlò yìí ń jẹ lọ́bẹ̀ o Ìgbòho àná mà ti yàtọ̀ sí tèmi ẹ máa wẹnu lẹ̀kẹ̀ wẹnu ọkọ ni ọ̀pọ̀lọpọ̀ yín bẹ ṣe complain Ìgbòho he talks too much iṣẹ́ kìíní kan ṣé ẹ̀rí ṣe jíìsì ni ìgbà tẹ́ ẹ̀ ti rí ìkankan dìmú mọ́ lọ títí nínú ọ̀rọ̀ ẹ̀ èyí tẹ̀dẹ̀ máa fi yìí pé àwọn tó ń advice àwọn adviser Ìgbòho yìí iṣẹ́ ribiribi lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá kí wa kú iṣẹ́ mo wà lára wọn wà láì iṣẹ́ ló ṣe dára mo yẹra mi jẹ́mi yẹra mi àyẹ̀mí jẹ́mi yẹra mi mo ti mú wàjà alágbà tó bọ́ látòkè sísàlẹ̀ ó wà tó wò sí ó ráwọn èèyàn wà ń bẹ wọ́n ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pọ́n rí oníṣẹ́ rí wọn àwọn alábòsí hàn kéèyàn ré látòrí òkè wálẹ̀ pì kápá má kàn kẹ́sẹ̀ má kàn ẹ̀ẹ́dẹ̀ tún máa ṣe pé àtíké tó ní bẹ́ẹ̀ bá yẹra mi máa yẹra mi ẹ̀rọ alágbà ṣe báyìí yes mo yẹra mi èmi gan yẹra mi tó bá wà lára àwọn tó dúró ti jẹ́ ní ló yá máa yẹra ibi tó wà àjọṣe ni àjẹ́ kan pamọ́ wa àjẹ́ kí ẹ̀yin abiyamọ ayé mo fi ru yọ̀yìn mo kí ó di ẹ̀yin mọ́ mi
ẹ̀yin bàbá mi káàkiri àgbáyé gbogbo ẹ̀yin yúùtù oríjìnà ọmọ ọkọ Yorùbá kí ló yẹ kí n ṣe ṣé kí sún kíní sẹ́yìn kí n rò lẹ̀ ẹ̀ ní rí mi ti bá rò lẹ̀ ni torí ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ látọdún yẹn ẹ dúró pa ti Ìgbòho títí di bá ṣe sọ̀rọ̀ yìí tí nǹkan kékeré tó bá ṣe gbóyìn ẹ̀ lórí ṣó fóònù mi máa ń laná ni ẹkún ni àwọn màámi yẹn màmá gbódára kí ni Ìgbòho tún ṣe báyìí ìwọ ló lè sọ tó fún mi máa gbọ́ kí lọ́mọdé yẹn mo tún ṣe ní kó fi ilẹ̀ bóyá ń dánmọ́ ilé àmú mi láìkí ẹ̀ yóò fẹ́ pọ́nmọ́ ẹ fún wa ní gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ọmọ ò ní kú mẹ́yìn náà lọ́wọ́ gbogbo wa a nírò gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ìgbòho ló ń sponsor gbogbo wọn láti máa sùn. Àwọn tó ń rò ní Ìgbòho ti lọ join politics. Àwọn APC ló ń lo Ìgbòho ń sìn. Wàhálà politics kan ilé tí wà Mr. Adeyanju Michael à ń gbọ́ yín ẹ continue sir. kò ń ṣe lénìí tó bá dìgbà míì. ẹ láwọn ọkọ iná ìwọ̀n bá fẹ́ sọ yẹn náà lẹ máa bá wa ṣàlàyé lé lórí gbogbo wa láti gbọ́ already ẹ ní Ìgbòho ló ń gbowó fún gbogbo àwọn blogger ẹ ní politician ló ń lò ó yẹ fún wa lálàyé ẹ̀ sà ń gbọ́ yín. a lè rule out because ìwé ta fi ń gbọ́ gbogbo èyí gan ó lójú sú wa anybody ló lè help ilẹ̀ Yorùbá kò ń ṣe pé bóyá pé nǹkan tó ṣe kò dáa but nǹkan tèmi rí ń bẹ̀ ni pé ariwo yẹn ti pọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà gan help ẹ̀. lọ́nà wo. tẹ́ bá help ẹ̀ publications wọ̀nyẹn in fact sí àwọn kan tó jẹ́ pé ó ń ṣe gbogbo jágajàga wọ̀nyí nílẹ̀ Yorùbá. àwọn wo ló ń ṣe jágajàga sà mind your speech. àwọn tó ń gbéyàn tó ń ṣe gbogbo oríṣiríṣi pálapàla wọ̀nyí ariwo yìí kan ó ti expose máa ẹ̀ ju bó ṣe yẹ lọ ẹ fílẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó ní ṣe kó tiẹ̀ conclude nǹkan tó ní ṣe kó yọrí ẹ̀ náà kó tó di pé ariwo yẹn máa pọ̀ pé ló ṣe pọ̀ yìí pé tá à ń sọ yẹn. ẹ má lọ o ẹ jọ ṣàléyàn tó wà pẹ̀lú wa lórí TikTok tẹ fẹ́ fún wọn lésì sáà. ilé iná ẹ̀kan lè níṣẹ́ o. ẹ̀ka lẹ́sà ṣe fẹ́ bá mi dá wọn lóhùn ni. ọmọ àgbẹ̀ ni máa dé. ó yá ẹ bá mi dá wọn lóhùn. ẹ ní ṣùgbọ́dà. ẹ jọ bàbá mi tó sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó ṣe gbọ́ òun yìí bí àgbàlagbà ní kí ó ṣe ṣe kẹ́ ti irú alẹ́ lábúrò tàbí tẹ̀bí wa lọ́kùnrin lọ́jọ́ yìí ṣùgbọ́n kí pé òun yóò wọ àgbàlagbà ẹ̀ gbàdúrà fún ìpínlẹ̀ ìṣiṣẹ́. àmín. ṣẹ́rí onítọ́mọdé bàbá tán bàbá ọba. àrọ́bá sì ní bàbá. ọba sì ní bàbá yìí. àwọn APC tá a jẹ́ ọmọ tẹ́ fún jọmọ tó wáyé. bí àmì lẹ́nu pé nígbà kan wọ́n máa ń pọ̀ wípé àgbà òde wà lọ́jà ní ọmọ tuntun wọ́n. ṣùgbọ́n dàbí pé oyè ti yí padà. àwọn àgbà ti wà lọ́jà ní ọmọ tuntun ti wọ́n ti ṣùgbọ́n. sẹ́rí ó máa ń pọ̀ nílẹ̀kùn tí máa ń gbọ́ àwọn àgbà nígbà máa ń sọ̀rọ̀ lásìkò ẹ̀dẹ̀ ń bá yí wa jẹ́ ẹ̀dẹ̀ fẹ́ kan ọjọ́ ọ̀la wa jẹ́ ẹ̀dẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà wọ́n mọ̀ pé àwọn ọmọ tá à ń bí nísìn àwọn tá ti wá nígbà kan láti tún ayé wa ni mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti tún ayé wa gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá àti kúrí. àti ìgbàgbọ́ kú àpadà bọ̀ ìgbàgbọ́ Yorùbá ní inú ẹ̀sìn Yorùbá ìjọba padà bọ̀ wọn lọ́sẹ̀ ìjọba gbọ́ Ìyábọ̀ bàbá tún dé ìlú ọkọ̀ ẹ̀rọ Yorùbá ṣé kí wọ́n máa ń ṣe mí láàánú ẹni èso nínú ọ̀tẹ̀ sọ ẹni wọn ẹ̀kú ní èso dé ìbò ìdíbò ní bàbá ṣiṣẹ́ lọ́nà wọn mọ̀ pé kí ni kú iṣẹ́ ló mú iṣẹ́ yá ṣé mọ̀ ṣe báyìí lẹ́pọ̀ yẹn sílẹ̀ pé kí ni kú iṣẹ́ ló mú iṣẹ́ yá ṣe báyìí lẹ́pọ̀ pé yìnyín kẹ́ni ó ṣèlú ẹ̀yin ló ní gbogbo ẹ̀ tó máa jáde pé Yorùbá ò ṣe é kú fún Yorùbá máa bẹ́ẹ̀ gbà àwọn aláfẹ́ ṣe jí
narrative yẹn àwa ni ẹ̀wọ̀n tó máa fi narrative pé ìrọ̀lẹ́ máa fi mi ṣó lóore tí ẹ̀yin àgbàlagbà tẹ bá fi mi ṣó lóore tẹ bá ti tán lórí ilẹ̀ ẹ kúrò lórí ilẹ̀ fún wa a fẹ́ ṣe àtúnṣe. tẹ bá já àwọn tẹ bá wà lára àgbà tó yẹ kó fi mi ṣó lóore tó fi mi kú olóore Yorùbá nínú ẹ kúrò lórí ilẹ̀ fún wa ẹ jẹ́ kí àwọn ọmọdé ẹ jẹ́ ká tún wọ́n pé ilẹ̀ Yorùbá ṣe. ẹ wò ó wọ́n máa ní pé àwọn Yorùbá òkè lè tún ló máa ń gbàgbé olóore irọ́ o ẹ tó bá ṣoore fún wọn níta àwọn ọmọ ti ṣoore níta àgbàgbọ́ wọn lélẹ̀. ẹ má bínú ṣé ẹ lè bá wa mo nídìí èèyàn tó lè bá mi fún wọn ní èsì gangan bọ́yẹ sọ̀rọ̀ yẹn èsì yẹn ni mo fẹ́ gangan sìn. wọ́n ṣe lè wọlé ìbá àgbàdo àwọn tí wọ́n ti sí mi yóò kí aláàjò sí mi. ọmọ akí ẹ bá mi pause ọmọ akí ẹ jọ ẹ bá mi ní sùúrù ẹ jẹ́ kí bàbá mi bá mi dá sí ẹ bá mi dá wọn lóhùn bá mi. ẹ jẹ́ kí ọtí gbogbo lílẹ̀ kan sí o tẹ́lẹ̀ kan fẹ́ sọ òtítọ́ pé àwọn dádì wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ti make mention ṣe rí ẹ jẹ́ ká sọ kí nìkan fúnra wa dádì Adéyanjú wọn ní Sunday Igboho pé bóyá ó gbowó pé ó ń gbé owó fún àwọn blogger tí bá a ṣe mistake bẹ́ẹ̀ni pé ṣe rí nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé nígbà tẹ́ rí àgbàlagbà ńlẹ̀ tọmọdé wa ní kó fún òun nímọ̀ràn ẹ mọ̀ bóyá ó ya wèrè dàgbà ni irú àwọn Mr. Adéyanjú yìí mi ò sọ́ọ̀rì láti sọ kò yẹ kẹ́ wà lórí ilẹ̀ Yorùbá ó yẹ kán ti pa yín rẹ́ dànù for you láti máa sọ ń kọ́ ẹgbẹ́ Sunday. bàbá ẹ ni wọ́n máa parẹ́ bàbá ẹ. because ẹ lè kúre pẹ̀lú ọ̀rọ̀ orí burúkú tó wà tí ìmọ̀ kankan tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwa ọmọ Yorùbá ò ní dúró kí Gani kó pa Ìgbòho bó ṣe pa bàbá Fáṣẹ̀hún àwa ò ní dúró kí Gani kó gbẹ̀mí lẹ́nu Ìgbòho bó ṣe pa Fáṣẹ̀hún ilẹ̀ lẹ́mọ sínú àrá ló máa pa yín Gani ò ní ṣe rere láyé kò ní dáa fún ẹ èmi ò ní gbé yín kúrò bí o ẹ padà wá you are going nowhere come back here. Sunday Igboho kọ ẹgbẹ́ owó fún blogger ṣé Sunday ẹ bá gbowó Gani tó jẹ́. blogger mélòó ni Ìgbòho ti ẹ̀ mọ̀ gan-an kí lórí burúkú Sunday Ìgbòho gbowó fún yẹn blogger mélòó ni Ìgbòho mọ̀. nígbà lọ́wọ́ Jonathan 6 million tó lọ ṣọ́ ilé epo ààrẹ pipeline 6 million ló gbà ó mọyì àwọn OPC ẹ̀rà tó kúrò lẹ́yìn ẹ̀ torí pé kò fọ́wọ́n yẹn lówó ni. ẹ ló kọ́là ẹ kalẹ́ kọ́là. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. nǹkan tẹ̀sán ẹni fẹ́ dá sí i. à ń gbọ́ yín. ṣe rí jẹ́ kí n sáré sọ nǹkan fún yín because àwọn tó ń fún wọn lésì yẹn wọn fún wọn dùn mí pé wọ́n ti lọ. wọ́n ìwà ń bí ẹ máa sọ̀rọ̀ wọn gbọ́. ṣé bàbá tó sọ̀rọ̀ yẹn ṣì wà bẹ́ẹ̀. wọ́n ṣì wà ń bí wọ́n ṣì wà lórí ti. òwe tí màá yẹn paláàsì náà ni màá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé ó pàgbé àgbà lọ́nà ó ní kó fún ẹ lọ́gbọ́n tó mọ̀ pé àgọ̀ ló bá dàgbà lóye yín. definitely mo ti sọ fún yín mo ti bá yín sọ̀rọ̀ kan gbà kan ó ti pẹ́ bóyá ẹ lè rántí èmi ni mò ń pè láti kọ́lá àtúndé Babátúndé lórúkọ mi. mo ní ọba tásìkò àwọn alálẹ̀ máa yọ àwọn àgbàlagbà tó ń bá ilẹ̀ Yorùbá jẹ́ àwọn alúmọ̀lẹ̀ máa jì wọ́n jáde báyìí irú ẹ̀ náà ni because kò mọ̀ pé máa gbọ́rọ̀ yẹn wọn. kò wà muted wọn ò mọ̀ wípé wọ́n sọ̀rọ̀ ságbọ̀n. oníbòjì ń sọ yẹn ní mo ṣe ní bẹ́ẹ̀ ṣe tẹ̀tẹ̀ èmi náà ń gbọ́ lẹ́tẹ̀kẹ̀tẹ̀ wọ́n ò irú èèyàn òwúlé lẹ́yìn èmi tẹ̀lé bóyá pé náà àwọn staff mi ni. rárá nǹkan tí mo kọ́kọ́ rò nìyẹn. wọ́n send request mi lórí WhatsApp lórí TikTok ni mo gbé wọn wọlé. èmi jìbà sọ pé àyè dára kó kọ́jọ́ staff wọn mi tẹ̀ mọ́ pé wọn ò mọ̀ pọ́n wọn sọ bí alálẹ̀ yẹn máa tì wọ́n jáde rè lápára ọlọ́run táwọn onílẹ̀ àwọn onílẹ̀ ọmọ ọ̀rá fẹ̀lẹ̀ mi o ọmọ ọ̀rá fọlílẹ̀ náà òun lè mi mò ń sọ tàjẹtàjẹ ó yẹ máa tì wọ́n jáde tọ́mọ máa jẹ lẹ́yà èmi mo sọ bẹ́ẹ̀ wọ́n sì wà bí wọ́n gbọ́ yín pẹ̀ṣẹ́. wọ́n lọ bí àwọn onílẹ̀ Odùfẹ̀ wọ́n fi máa tì wọ́n jáde ní àwọn èèyàn burúkú tó ń balẹ̀ wọ́n jẹ́ nìyẹn àwọn èèyàn burúkú tó ń gbẹ̀bọ̀dì fún wa bẹ́ẹ̀ yẹn alálẹ̀ dẹ̀ máa dájọ́ fún wọn ó máa pa àwọn ìran wọn lágbára Ọlọ́run torí tó bá jẹ́ ọmọ ẹ̀ ló wà nínú igbó yẹn kò ní ṣe báyìí tọ̀rọ̀ ẹ wá ní àgbàlagbà wèrè wo nìyẹn alágbàlagbà olórí burúkú wo nìyẹn ọmọ ọ̀rẹ́ bẹ̀ ló tọ̀rọ̀ onílé ló lè mí ọmọ Odùfẹ̀ ní Ifẹ̀ ọ̀dẹ́ yẹn fẹ́ òye ẹ̀sọ́ bẹ́ẹ̀ fún ọ mo ti kẹ́kẹ́ ní ìpínlẹ̀ sí mo sọ fún wọn alálẹ̀ ó máa pa wọ́n lu gbogbo àwọn tó fẹ́ kó mi nílẹ̀
alálẹ̀ ojúfẹ́ kó tòrò alálẹ̀ bá pa wọ́n nù alálẹ̀ bá tì wọ́n jáde bó ṣe ń tì wọ́n jáde. ẹ ṣé sà ẹ ṣé sà ẹ ṣeun gan God bless you sir ó dàbọ̀ sà ẹ ṣé gan ni sà God bless you. ẹ káàbọ̀ màámi adé orí ọkì iṣẹ́ àlàáfíà lẹ́dẹ́ ṣọ́kọ̀ ò jẹ́ pé mo ti pè yín àbí àwọn kan ni wọ́n wà níbí Àjọkẹ́ 99 ṣé yìí kọ́ okay. hello màámi. àwa tá a bá sọ̀rọ̀ lórí TikTok ẹ mute tẹ́ ẹ bá mute máa gbé yín sọ̀kalẹ̀ ẹ má disturb ẹ má distract the program ẹ jọ̀ọ́. ẹ kalẹ́ mà ètò nìyẹn mà. Bàdà bàbá tó sọ̀rọ̀ sí yẹn lè ti ẹ̀kọ́ fẹ́ fún lọ́rọ̀ kan. ẹ fún lọ́rọ̀ ọ wà bí. Yẹ kí kíní kó panu mọ́ kó rọra máa ṣe ìjọ wo ni àfẹ́ ṣé wọ́n ti ṣe torí pé wọ́n ti rán ẹ̀yìn nílé àbẹ́ ti gbà bọ́ sílẹ̀ ṣe pé bí ti máa panu mọ́. So ìgbà wo lẹ́jọ́ pọ̀ Yorùbá panu mọ́ dà ká kó máa dákẹ́ ká máa rọra máa ṣe nǹkan irú ìwà wo ni ìka náà ẹ wò ẹ padà lọ sọ́bẹ̀ tó rẹ pé àlè máa dákẹ́. Òun tó dákẹ́ kí ẹni ò mọ bí tẹ́tí wá I don't want to assume. Wọ́n ìkọ̀dá yín náà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ why must Ìgbòho dákẹ́ ẹ sọ fún mi nílẹ̀ tó fi ní láti dákẹ́. Ó máa ṣe lábẹ́lẹ̀ torí pé gbogbo wa ṣe ń dákẹ́ káwọn ọmọ Fúlàní ń pa wá tá à ń dákẹ́ àtúkò wọn lọ police station àtúnṣe gbogbo ẹ̀ tó tán fi máa pa wá tán. Àbóyọ̀ pé ẹ ṣe sọ alálẹ̀ máa tó yìí síta nǹkan tí ojú yóò tó lẹ́tún sọ ẹ nígbà òun sanwó bloggers ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù ọlọ́ọ̀ kẹ máa ronú jinlẹ̀ bí àgbàlagbà kẹ tó sọ̀rọ̀ jáde ẹ máa ronú jinlẹ̀ nítorí pé ọ̀rọ̀ yín gan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ tí máa rò pé tẹ bá jayé eléyìí tó ti tán ẹ kì í rántí àwọn ọmọ tẹ fi sílẹ̀ tó máa jìyà iṣẹ́ tẹ bá ṣe ó máa jẹ́ ọ̀dẹ̀ máa sì pè ránṣẹ́ sí yín níbojì. Oye tí ìbò ẹ bọ́ síta ẹ sọ̀rọ̀ ẹ ní máa sọ pé kò yẹ kí gbogbo dákẹ́ kò yẹ kó máa pariwo ẹ̀. There is a way you can tó bá fẹ́ sọ yẹn wàá sọ sí pé wàhálà ẹ ó máa ṣe kúrekúre. What do you mean? What do you mean? Aláwọ̀ arú àwọn èèyàn bí ìwọ tó tún pọ̀ tó tún máa join wa. Ṣé kò yẹ káwa náà lè máa ṣàkárà àwọn ọmọ Fúlàní ká gbógun tì wọ́n? Torí pé wọ́n ti dàbí torí pé wọ́n ti kó wa ní ìkú lọ ni. Ká máa dákẹ́. Ẹ sọ ọ̀rọ̀ yẹn ò mọ́ gbọ́dá ní o. Ẹ lọ padà túrò. Ẹ ṣe yèyé dára. You are welcome. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀ sà. Hello ma. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ kálẹ́ ma. Yes sir. Ẹ kú ètò. Ètò nìyẹn sà. A ṣe ṣe lágbára lọ níbàjẹ́ o. Àmín sà. Ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbọ́dọ̀ alẹ́ o. Àmín. Ṣé rí gbogbo àwọn ọmọ àlè tó ń ṣẹnu yọ́bọ̀yọ́bọ̀ kiri yẹn? Wọ́n ní Sunday fẹnu wú géètì. Ó mà tíráì tó fẹnu wú. Ó yẹ káwọn náà lọ tíráì tiwọn ní gbogbo àwọn ọlọ́dẹ̀ sọ mọ́ kú fún yàn. Ìfẹ́ là ń sọ tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ káwọn náà gbé pé owó jáde kí àwọn pín owó jáde fún gbogbo àwọn bloggers kọ́ bẹ̀rẹ̀ sí ní polówó wọn. Iṣẹ́ burúkú tó ṣe iṣẹ́ rere tó ṣe àti iṣẹ́ burúkú tó ṣe kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé. Èèyàn tíráì ẹni tó tíráì tó fẹnu wú géètì káwọn náà tíráì kán fẹnu wú lẹ́kùn àbí kán fẹnu mọ blog. Orí gbogbo wọn ti dàrú papọ̀. Ọ̀tọ̀ ni ẹni tí a pè ọ̀tọ̀ lẹni tá a yàn ọ̀tọ̀ lẹni tá a fi iṣẹ́ ẹ̀ rán. Wọ́n máa ń ka wọn lára ẹ̀rẹ̀ náà ṣe lára nínú gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan fún ẹni tó bá ní làákàyà tí wọ́n bí ìlara gidi lélẹ́yìí. Kí wọ́n confirmation pé àwọn lọ́tẹ̀ bàbá olóyè Sunday Igboho lélẹ́yìí àwọn ọmọ àlelẹ̀ Yorùbá rè tẹ bá dẹ̀ wojú ajé àwọn tó ń rán bọ́ọ̀tà yẹn tẹ bá wò dáadáa Fúlàní ni kì í ṣe Yorùbá. Fúlàní ni bàbá Adams gan òun kan ṣiṣẹ́ pẹ̀lú Fúlàní so Fúlàní lẹni tó ń jáde gbogbo níṣẹ́jú ìṣẹ́jú tó ń ṣépè fún àwọn ìrandíran ẹ̀ ká máa gbogbo wọn máa parẹ́ sórí ilẹ̀ alàyè lágbára Ọlọ́run dẹ̀ ṣe máa rí nìyẹn. Fúlàní ni wọ́n àti bàbá tó jáde kan sọ fún wọn wípé ṣé kò ẹlòmíì ò ní làákàyè o torí tó bá ní làákàyè ni kò yẹ kó wá sórí iṣó eléyìí bàbá dẹ̀ lọ sórí iṣó òbòmíì kò yẹ kó wá sórí iṣó bíi wọ́n máa sọ fún wọn wípé bàbá olóyè Sunday Igboho wọ́n ń pín owó fáwọn bloggers wọ́n máa ròyìn ohun tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe jẹ́ rere àwọn aráyé á ròyìn ẹ̀ òdìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ fún wọn lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ pa bàbá olóyè Sunday Igboho wọn ọmọ wọn rí. Ṣé Oǹdó tí kàdáńtà lọ́ ti fún ọwọ́ aṣọ obìnrin fún jáde ní Ọ̀wọ̀ ṣé ìyẹn lọ́fẹ́ sọ ń pa ẹ̀yìn àbí èwo àbí ogun ọlọ́jàrí ilẹ̀ Yorùbá ìtọ́lọ náà ọdún fẹ́ ṣe tó fẹ́ lọ da Ọ̀wọ̀ àti Oǹdó aṣọ obìnrin náà lọ́ fi escape ẹ̀ kúrò ń bẹ̀ ó lè ní ajagunjagun ni ẹ wo ẹ máa bẹ tó bọ̀ kò ní dá ilẹ̀ Yorùbá gbìn wá kò ní gbé ọ̀dà lágbára Ọlọ́run. Àmì àṣẹ bàbá ẹ ṣé gan ni. Tọ́ ẹ kalẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ kalẹ́
ó yá ta ló fẹ́ sọ̀rọ̀ à ń gbọ́ yín. ẹ kú ètò mà ẹ kú àtúnṣe. yes ma ẹ káàbọ̀ sórí ètò. ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́ yes. ṣe rí gbogbo àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá lọ́lọ́run máa bá wa padà lẹ́yẹ kọ̀ọ̀kan. àmín. wọn ò ní bọ́ bàbá tó sọ̀rọ̀ yẹn ọlọ́run yẹn káwọn Fúlàní kọ́ bẹ́ orí ẹ̀dá torí mi mọ̀ yìí pé Gani Adams ló gbowó fún wọn tó gbé fún ló ń sọ síta yìí ọlọ́run dẹ̀ máa mú ó máa kó gba àwọn ẹbí ẹ̀ náà tọ́lọ́run máa jẹ́ kó kó wọn kó pa wọ́n dànù torí pé kí ni káyọ̀ kan rán ń ṣọ́ máa lé Yorùbá ni wọn ò ní bọ́ síta kó máa sọ̀rọ̀ òórùn jáde lẹ́nu òjì téèyàn bá sọ̀rọ̀ tó òórùn yẹ kó gbóòórùn yìí bàbá yóò gbóòórùn ọ̀rọ̀ tó fẹ́ sọ kò ní pé wọ́n jáde bóyá ṣe mistake lórí ètò. rárá wọ́n send request bí mo ye gbé wọn wọ́n mute wọ́n wá ń sọ̀rọ̀ wọn ò rántí láti wà muted ọ̀rọ̀ yẹn wá jáde. kò tí ì ṣe rí profile ẹ ò tiẹ̀ wá kan èmi ọ̀rọ̀ tó sọ jáde ṣe bá gbóhùn ẹ̀ ohùn ẹ̀ agbóhùn ẹ̀ tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì wà lọ́dà ṣó wa ó yẹ ẹ dá sọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ẹni sùúrù ẹ̀yin èèyàn mi ǹjẹ́ a rí lára wa tí a mọ̀ nípa sórí bí ó ṣe ṣẹlẹ̀ láàrin Gani bí Gani ṣe gbógun ti Fáṣẹ̀hùn títí tí bàbá yẹn fi kú torí tá bá jókòó tá bá wo bí ọ̀rọ̀ ṣe ń lọ bí Gani ṣe ṣe fún Fáṣẹ̀hùn tó fi ìlàkà tó fogun jà lórí iṣẹ́ ọwọ́ ẹ̀ torí Fáṣẹ̀hùn ló dá OPC sílẹ̀ bí Gani ṣe kógun jà títí tó gang up lé lórí tó mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó poison mind wọn tó against Fáṣẹ̀hùn tó ní máa yẹn lára títí àtogun tó fi jẹ́ okùn ẹ̀mí máa yẹn rí ẹ̀yin ọmọ original ilẹ̀ Yorùbá Gani tó ti fẹ́ bẹ̀rẹ̀ ó tó ti fẹ́ payín lọ́mọ ṣẹ̀dẹ̀ máa wo ní bàbá Ọọ̀ni Gani ló kó Gani ó wà lára àwọn tó ń ti Aláàfin lẹ́yìn against yín bàbá Ọọ̀ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lèmi mọ̀ tọ́pọ̀lọpọ̀ wárí àkàndá kẹ́nìbọ̀ níbi tí ọ̀rọ̀ ti dé dúró sí a máa sọ gbogbo ẹ̀ ṣebí the same Gani kò fẹ́ kẹ́nìbọ̀dì dún mọ́ nílẹ̀ Yorùbá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó lọ gbà ó mọ̀ wípé àwọn ààrẹ ò pẹ́ kú ó mọ̀ wípé wọ́n máa jagun ṣùgbọ́n nítorí pé Aláàfin Àná Adéyẹmí bàbá ṣọ̀tẹ̀ tí wọ́n fi jáde láyé ni ọ̀tẹ̀ yẹn òun ló wu Gani lára àwọn ìròyìn ọ̀tẹ̀ tí bàbá Aláàfin tó ti sọ sítórì fún Gani ní Gani gbé sínú tó bìlífì pé tóun bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò òun máa bá lórí gbogbo ọba pátápátá ó máa wà lábẹ́ òun kò ní sí ọba tó máa lè pàṣẹ fóun àbí ẹni ọdẹ tìǹ tẹ́ ẹ bá nírọ́ ni mò ń pa ẹ lọ wo bí Ganiyu Ige Adam bó ṣe ń fi gagbága torí ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ rẹ̀ tó fi gagbága pẹ̀lú Ọọ̀ni Ìrìṣà the same ìwọ yẹn ló expect kí Ọọ̀ni kó mú ẹ kó fi aṣọ kàn ẹ́ sẹ́yìn kó fọ̀gá sí tẹ́ bá nírọ́ ni mo pa ọba mélòó lẹ́rí tó ń waṣọ funfun lẹ̀ káàárọ̀ ajíire ilẹ̀ Yorùbá bàbá wa Ọọ̀ni Ìrìṣà ọba mélòó lẹ́rí tó máa ń gbé ọ̀pá gbóyin ṣebí Ọọ̀ni Ìrìṣà ni ẹ lọ wo Gani àtìgbà tó ti jẹ ààrẹ wo la gbọ́ nínú ìwé ìtàn sẹ́yìn wípé aṣọ funfun ló ń wọ̀ bíi ti Ọọ̀ni Ìrìṣà torí pé ọ̀tẹ̀ tó fẹ́ bá Ọọ̀ni Ìrìṣà ṣe ó fẹ́ gbé Ọọ̀ni Ìrìṣà bó ṣe ń fúngun mọ́ Ìgbòho ó bìlíìfì pé òun fẹ́ bà ti Ọọ̀ni jẹ́ nígbà náà ó fẹ́ fún ogun mọ́ Ọọ̀ni ó fẹ́ rẹ́ndà Ọọ̀ni useless fún bàbá wa Aláàfin gbogbo ìjà tí ò kàn lọ́wọ́ ó fẹ́ fi sọ́pọ́ọ̀tì Aláàfin òun lẹ ṣe máa mọ̀ wípé gbogbo ìwà tẹ́rí tí Aláàfin Ọ̀wádé ń wù sí Ọọ̀ni tó yẹ ń disrespect at everybody iṣẹ́ ọwọ́ Gani ni. ẹ rí wípé aṣọ funfun tí Ọọ̀ni wọ̀ ni Gani náà lọ ń wọ̀ iṣẹ́ ti rí bí tí ààrẹ ti ń wọ aṣọ funfun rí. ẹ rí pé ọ̀pá tí bàbá wa Ọọ̀ni máa ń gbé àwọn nìkan náà ń gbọ̀pá yẹn gẹ́gẹ́ bí àrólé Odùduwà. kò tún sí ọba tí mo mọ̀ tó ń gbọ̀pá àbí mo parọ́ tí bá parọ́ ìjọ ẹ correct mi ò kí tó mú yín wọgbó lọ. ẹ rí wípé Gani ló tún lọ lẹ́yìn ìgbà tó mú aṣọ funfun Ọọ̀ni láti mú màá yẹn wálẹ̀ ó fẹ́ taṣọ ó fẹ́ tàbùkù ẹ̀ ó fẹ́ useless máa yẹn àtòrí àpèrè yẹn ẹ rí wípé Gani tó lọ ṣe ọ̀pá bíi ti Ọọ̀ni òun náà tún gbọ̀pá kiri ẹ jọ ṣé ààrẹ máa ń gbé ọ̀pá ṣọ́ máa ń wọṣọ funfun jagunjagun olórí ẹ̀ṣọ́ olórí àwọn ẹ̀ṣọ́ olórí ẹrú òun la ná ní Ààrẹ Ọ̀nà Kakanfò
wọn ò dẹ̀ ń gbé nílùú according to the history inú igbó kìjikìji náà máa ń gbé ìgbà tó bá nídìí wọn láti wá defend ìlú ni wọ́n máa ń gbé wọn tó máa ní kó wá sí pálásì tó bá tẹ̀ wá sọ pé modernize wọ́n wá fàyè gba Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa jẹ láàrin ìlú ṣé kó kógun ja ìran Yorùbá ni torí late MKO Abiola tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí bàbá tó lọ jẹ Báṣọ̀run of Yorùbá land títí tí bàbá yẹn fi dé tó fi lọ èmi ò rí ibi tí bàbá ti finú fídíò tó ti ń sọ pé kọ́kọ́gun ja nǹkan ilẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Ààrẹ Ọ̀nà Kakanfò Akíntọ́lá tó dẹ̀ jẹ́ tí wọ́n lọ gbàbọ̀dè mọ́ bàbá wa Awólọ́wọ̀ àrí nǹkan tó gbẹ̀yìn wọn ní gbogbo wa la rí history la gbọ́ history ẹ wá rí o láti òní tó ò bá mọ̀ tó bá ti rí aṣọ funfun tí Gani wọ̀ Ifá kọ́ ló ní kó máa wọ̀ o kò sí kankan tó ń ṣe ní tó ń ṣẹlẹ̀ tó ní kó máa wọṣọ funfun ó fi ń ṣe competition pẹ̀lú Ọọ̀ni ni o ẹ rí ọ̀pọ̀ òfò àtàdánù tó fi ń tilẹ̀ kiri ibo ló ti rí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti ń fi ọ̀pá tó ti ń lo ọ̀pá tilẹ̀ àwọn Ọ̀nìrìṣà ló ń lo ọ̀pá tó ń pa kájà tó ń ṣe bẹ́ẹ̀ yẹn Ọọ̀ni ló ń compete pẹ̀lú torí ó fẹ́ gbèjà Aláàfin ó ń wá ọ̀nà láti useless orí àpèrè Ọ̀nìrìṣà on a good day tí ò bá jẹ́ pé bàbá Ọ̀nìrìṣà bàbá gbogbo wa ni abiyamọ tòótọ́ àrólé Oòduà àrólé Odùduwà Àdìmúlà Oòduà Àdìmúlà Oòduà àgbà fún yín bà mí tányányán tí bàbá yẹn ò bá fi ọpọlọ sí àti pé iṣẹ́ ilẹ̀ wa tí wọ́n gbé dání tó nílẹ̀ ń bẹ pẹ̀lú wọn kò yẹ kí wọ́n máa ṣe nǹkan kan tó ní làmìlaka nílẹ̀ Yorùbá kan máa pe Gani síbẹ̀ pẹ̀lú nǹkan tó fojú bàbá yẹn rí ẹjẹ́ àgbékọlù díẹ̀ mo ń bọ̀ ọ́ tá bá ti parí kọlù à ń bọ̀ lọ́dọ̀ yín ní orí TikTok ẹ̀yin tí ẹ mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin Fáṣẹ̀hùn àti Gani láyé ìgbà yẹn mo nídìí yín lórí show ilé ní ẹ kálẹ́ o Kọ́lá ẹ kálẹ́ mà ọjọ́ kan pẹ̀lú mi. Yes. ẹ fi wọn sílẹ̀ ara ń ta wọn. ní fi wọ́n sílẹ̀ àní jẹ́ kó jẹ́ okùn ẹ̀mí ìgbò. wọ́n tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ìlú ìkọ̀kọ̀ wọ́n máa tara fún ẹ̀ tó ti yé yín ẹ̀ka fi wọ́n lẹ̀ gbogbo náà ni gbogbo wọn máa kú dànù wọ́n máa fi hàn kí lágbára ẹ̀dọ́ ẹ ṣeun mo ń dọ́kọ̀ lẹ́sẹ̀ ìjọwọ́ náà. ẹ ṣeun gan yes ma. ẹ̀yin tèmi lórí TikTok ta ló fẹ́ dá sétò Màámi Adéorí Òkè ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ kálẹ́ mò ń bọ̀ lọ́dọ̀ yín ẹ ṣe gan ni Màámi Princess Adéorí Òkè ẹ kálẹ́ bá wa òmù tẹ́ kí gbogbo àwọn èèyàn wa. ẹ kálẹ́ máa ẹ kálẹ́ gbogbo lé o a kú iṣẹ́ ìní a kú wíkẹ́ndì o a kú ìfẹ́ bàbá wa Ìgbòho àti Yèyé Dára o ẹ ṣeun gan ni o a máa ríra wa bá ilẹ̀ Yorùbá kò ní dàrú kò ní bàjẹ́ láṣẹ Ìgbòho ó kí gbogbo ilé o ẹ ṣeun. Mr. Kilo ẹ bá wa ọ̀mùt kí lẹ bá wa rí sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkan tí ìkan lára àwọn ọmọ Gani sọ ǹjẹ́ ní àfikún àbí ọ̀rọ̀ tí ẹ fẹ́ gbé yẹ̀wò lórí ẹ̀ à ń gbọ́ yín. Mo kí gbogbo wa lórí ètò ẹ má bínú wípé ó pẹ́ wá ká tó dórí ètò nẹ́tíwọ́ọ̀kì ló rí bákanbákan. Yèyé ẹ kú ètò kò ní bàjẹ́ fún yín láì fa àbàdà tó bá jẹ̀dá ní tó ń lépa pé kó bàjẹ́ fún yín onítọ̀hún kò ní gbórí mọ́ láì fa àbàdà. àṣẹ. Gbogbo nǹkan tí ní orí ètò tí ẹ gbé kalẹ̀ gbogbo ẹ̀ kò darí ẹ̀ sọ́dọ̀ àwọn olóṣèlú wa tó jẹ́ wípé ibi tí wọ́n bá ilẹ̀ Yorùbá délé ni ibẹ̀ ni àwàyé tó bá jẹ́ pé gbogbo ìgbà tá a ti ń pariwo tá a ti ń kékeré tá a ti ń jẹ́ yányányányá kíní ò ní tó báyìí ṣùgbọ́n nítorí pé wọ́n fi ọ̀tẹ̀ sí kò jẹ́ kí ọ̀tẹ̀ kò jẹ́ kí wọ́n rí ti ilẹ̀ Yorùbá kí wọ́n ríro. Ní àkọ́kọ́ mo ní oore ọ̀fẹ́ láti sọ fún yín wípé ṣe rí gbogbo nǹkan ajínigbé gbọ́mọgbọ́mọ tó jẹ́ pé bàbá wa Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní dá sí ní èní kó tó di wípé ẹnìkan tẹnu àbùkù wípé ṣe ni wọ́n sanwó fáwọn mídíà kó máa pariwo yìí àwọn olóṣèlú wọn ló kàn sí nǹkan wọ̀nyí. Ìjà tí wọ́n bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jà lórí ètò òṣèlú kò ṣe òṣèlú òun ló fa insecurity títí di
èní nílẹ̀ Yorùbá àti ní northern lọ́hùn títí dórí south east káàkiri bẹ́ẹ̀. Mo ní oore ọ̀fẹ́ láti sọ fún gbogbo wa wípé gbogbo nǹkan tá à ń pariwo yìí á tó gbọdọ̀ lọ́mú mi láìpẹ́ láì jìnnà ní agbára Ọlọ́run. Ọ̀tẹ̀ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ṣe bẹ̀rẹ̀ o. Ní kí n tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé máa yìí, mo rántí ní 2020 ọ̀rẹ́ mi kan ló introduce mi wípé kí n máa gbọ́ nǹkan tí Yèyé Dára ń sọ. Tàbí jẹ́ Yèyé Dára, wọ́n ní pé wọ́n ní mídíà kan ni o, ó wá jẹ́ ọ̀rọ̀ Yorùbá Nation àti Igboho. Láti gbà yẹ ni mo ti show interest pé ẹni tó tẹ̀lé ni. Tí àwọn ará bíbá bẹ̀rẹ̀ sí ní papá jánu lé ní Yèyé, ẹ má dá wọn lẹ́bi. Ẹ mọ̀ ejò àgékù tí ń jaró ẹni tán máa kanra mọ́ ló ń kù tán wá kiri o. Ẹni tán máa kanra mọ́ gẹ́gẹ́ bí ẹ ti sọ ọ̀rọ̀ Gani Adams, ẹ jẹ́ kí mú gbogbo ẹbí yẹ kí n dalé ọba Adéyẹmí Lámìdí Adéyẹmí kẹta, ẹ jẹ́ kí n dalé wọn lórí, nítorí wípé nǹkan tán ti gbé sí ọkàn Ààrẹ Ọ̀nà Kakanfò yìí òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Kódà ẹ má jẹ́ nǹkan yìí tó bá ṣeé ṣe kò pọ̀ láti sọ wípé òun gan ni igbákejì Aláàfin Ọ̀yọ́, kọ̀kọ̀ ṣeé ṣe fún ni torí ó gbéra ẹ̀ga ju ọba lórí adé gbogbo káàkiri lọ. Kí ọba lórí adé gbogbo kó wà lórí ìkàlẹ̀ kó máa tàbùkù ẹ̀, òun ló sún débi wípé ọ̀rọ̀ insecurity ń ṣẹlẹ̀ láti ìgbà yìí wá. Wọ́n bẹ̀rẹ̀ sí ìgbà tá ti kọ́kọ́ kọlu ìlú Ọ̀wọ̀ yẹn, ìjẹ́ ẹlẹ́mọ̀ wípé Gani Adams kò rí nǹkan sọ sí títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ní Èkìtì, ní Ẹ̀dá Oníyọ̀ lẹ́kìtì, ó ti ń lọ over a month, how many months nísìn tó ti kó wọn lẹ́kìtì. Gani ò sọ̀rọ̀ lọ́bẹ̀. Ó ń bọ̀ lórí Ẹ̀dá Oníyọ̀. Ẹ máa Yèyé ẹ̀yìn kan kọjá Yèyé o, ẹ sì ń sọ̀rọ̀ Ẹ̀dá Oníyọ̀ náà ní ìlú bí àwọn tán ti ọba tán ti pa ní. Lóńdó. Yèyé ẹ̀yin gan ṣe bí pé àlejò lẹ jẹ́ sí. Mo tún káwọ́ àkàsẹ́yìn á dáa fún yín bàtà. Èyí tí ìbá kò jẹ́ èyí tí ìbá wù tí ìbá àgbọ̀, ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé ṣe rí mo bú sẹ́kún lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí mò ń gbọ́ speech Gani Adams ní ẹ̀ka àánú wọn sì ṣe mí. Ẹbí mi pé kí ló fa mi ojú mi kì í ṣe mí náà, ṣùgbọ́n tí n bá ti gbìyànjú báyìí omi ẹ máa ń bọ́ ní ojú mi ni. Ohun tó ṣẹlẹ̀ ni wípé bàbá ní ọlọ́ọ̀jọ̀ fún mi lọ́ra ìlú bàbá yìí kó mi kẹ́mi ọ̀gbìn. Ó ní àwọn Yorùbá kí ló dẹ̀ fa ọ̀rọ̀ yìí, òun ni wípé Sunday Igboho ló tọ́jà Gani Adams o, kí làwọn náà wá lọ sí inú igbó Old Ọ̀yọ́ National Park. ṣọ́bì náà. Àwọn ló tọ́jà Sunday Igboho ló tọ́jà àwọn ló tọ́jà ọjọ́ tán lọ sí ibẹ̀ yẹn, ọjọ́ yẹn ni bàbá kọ́kọ́ bú sẹ́kó pé àwọn Yorùbá wọ́n fẹ́ tàn ní wọ́n fẹ́ pa wọ́n ti mọ̀ pé àwọn ọ̀rẹ́ àkàkọ̀ òfò wọn kì í pẹ́. Ẹ ṣe bàbá mi, nígbà tí olùkọ́ ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Mákindé, nígbà tí òun náà máa gbé ìgbésẹ̀ ọjọ́ kejì ló kéde ìsílẹ̀. Ìjẹ́lẹ̀ mọ ìdí tí ó fi kírètì ìsílẹ̀ yẹn. Nítorí Ìgbòho. Kì í ṣe nítorí Ìgbòho nìkan náà mọ̀ ó ti ṣe findings, ó ti yé mi yékéyéké. Rí abúlé ibi tí Sunday Igboho àtàwọn olórí Fúlàní Miyetti Allah àti YouTube àwọn Miyetti Allah youth tí wọ́n lọ. A ò ní ju báyìí lọ lórí ètò yìí, ó dàbọ̀.